A dúpẹ́ fún gbogbo àǹfààní tí Elédùmarè tó fún wa nítorí pé ìlú tí ó jẹ́ ilẹ̀ tiwa a mọ àǹfààní ẹ̀ ni tá bá mọ àǹfààní ẹ̀ a máa ta sáré kíákíá pé ká kúrò nínú Nàìjíríà. Ẹ̀yin náà wo àwòrán tó wà lẹ́yìn mi, tẹ́ bá wo àwòrán yẹn ẹ rí pé tá bá lọ sí ọ̀dọ̀ tiwa náà ní orílẹ̀-èdè tiwa tá à ń pè ní ilẹ̀ Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ àwòrán báyìí ló wà tí a lè máa fi pé tá bá sọ̀rọ̀ nípa tourism ó ṣiṣẹ́ tó pọ̀lọpọ̀, ó ṣiṣẹ́ tó jẹ́ iṣẹ́ tí ó lè mówó wọlé in billions of dollars. But when you look at the view, this is the reason why people travel around the world, so that they can be able to tell you exactly why international community go around different places to explore and to bring back those messages. Message tí mo fẹ́ mú wá fún àǹfààní ẹ̀yin tí ẹ jẹ́ ọmọ káàárọ̀ oòjíire ní àárọ̀ yìí ni pé tẹ́yin náà bá ń wo àwòrán tí ẹ wò yẹn, mo fẹ́ kẹ́ bá mi zoom ẹ̀ díẹ̀ sí kí wọ́n lè rí gbogbo àwòrán yẹn. Ẹ rí pé ó dàbí òkè. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn wá from different parts of the world just to come and look at this view. Now ẹni tó bá wá ń bọ̀ kó tó dé orí òkè yẹn, á ra tíkẹ́ẹ̀tì, á ra oúnjẹ, á dé sọ́tẹ́ẹ̀lì, gbogbo kìíní yẹn ò lè ṣẹlẹ̀ o. Nígbà tá ní Boko Haram tó ń yọ wá lẹ́nu, nígbà tá ní terrorist tó ń yọ wá lẹ́nu, báwo lẹ ṣe fẹ́ jẹ́ kí àwọn tí kò kì í ṣe ọmọ ìlú kọ́ wá ṣọlidé nígbà tí a bá ń sọ fún yín pé ilẹ̀ wa àwọn terrorist, àwọn Boko Haram wọ́n ti fẹ́ hijack ẹ̀ mọ́ wa lọ́wọ́. Lẹ́ẹ̀kan sí mo fẹ́ kọ́ tó bá mi zoom òkè yẹn dáadáa. Ẹ rí pé tá bá wo òkè yìí nísìnyí, ọ̀pọ̀lọpọ̀ òkè náà wà lọ́dọ̀ tiwa tí gbogbo yín náà tí mo ní láti máa mention. But one thing is, until those of us at home wake up to say enough is enough, and we can do the best by continue to enlighten those at home that we want to bring this kind of opportunity, but it can never be done with investors running away from Nigeria because of the insecurity. My name is Olawumi Koiki, bringing the world closer to your doorstep as we continue to take you around the world just to highlight and show you some of the reasons why we say we do not want to be part of Nigeria anymore, and we are better off to stand on our own as an independent nation. Self-determination is not a crime.